Ẹ kú dédé ìwòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín, ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Punch Metro ló ṣe àfihàn ohun tí ó pa akẹ́kọ̀ọ́ Dámilọ́lá Balógun ti ilé-ẹ̀kọ́ gíga ìpínlẹ̀ Èkó, ẹni tí ó wà ní ìpele ìkẹyìn 400 level ní Department of Education. Akẹ́kọ̀ọ́ tí ó di olóògbé báyìí ní ìwé ìròyìn fi ìdí ikú tí ó pa á múlẹ̀ wípé ṣe ni omi òkun tí ó wà ní Ìbẹ̀jú Lekki Beach ló gbé lọ. Akẹ́kọ̀ọ́ yìí yẹ kí ó bẹ̀rẹ̀ ètò ìkọ́ni teaching practice ní ọjọ́ Ajé àti pé òun ni ààrẹ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn nínú ẹgbẹ́ Nigeria University Education Students Association UNILAG chapter. Ìròyìn tí àwọn akọ̀ròyìn gbọ́ ni pé Balógun lọ sí etí òkun beach ní agbègbè ìlú Ìdàdó pẹ̀lú àwọn olóyè ìgbìmọ̀ ẹgbẹ́ láti lọ ṣe ètò ayẹyẹ gbígbà àti gbígbé oyè kalẹ̀ handover get together party. Ìwádìí ìwé ìròyìn Punch Metro sọ wípé ó wà lọ́dọ̀ àwọn olóyè tí wọ́n ń gbé oyè sílẹ̀, nínú èyí tí akọ̀wé àpapọ̀ General Secretary àti àwọn akẹgbẹ́ rẹ̀ kọ̀ọ̀kan mìíràn wà níbẹ̀. Nígbà tí ìṣẹ̀lẹ̀ ńlá ibi yìí wáyé ní Ọjọ́bọ̀, ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ tí ó sì tún súnmọ́ olóògbé náà ṣùgbọ́n kò fẹ́ kí wọ́n dárúkọ òun wípé Balógun ló kọ etí ikún sí ìkìlọ̀ láti yàgò fún rírú omi òkun nígbà tí ó ń rú sókè. Ẹni tí ó ń sọ̀rọ̀ bí ìṣẹ̀lẹ̀ náà ṣe wáyé ni ó tún ṣàlàyé síwájú wípé Balógun ni igbákejì ààrẹ nínú ìṣèjọba tí ó ń gbé ipò sílẹ̀, òun sì tún ni ààrẹ tuntun fún àwọn olóyè tí wọ́n fẹ́ gba ipò. Nítorí ìdí èyí ló ṣe darapọ̀ mọ́ àwọn olóyè tí wọ́n fẹ́ gbé ìjọba kalẹ̀ nínú ayẹyẹ wẹ̀jẹwẹ̀mu tí wọ́n ṣe nígbà tí ó di déédé agogo 2 ọ̀sán 2 p.m. lẹ́yìn ìgbà tí wọ́n gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tán ni Balógun lọ sí etí òkun tí ó sì pe akọ̀wé àpapọ̀ láti wá ya àwòrán òun kí ó sì tún ṣe àwòrán fọ́nrán fún òun pẹ̀lú. Nígbà náà ni akọ̀wé àpapọ̀ kìlọ̀ fún wípé rírú omi yìí ti lágbára jù fún ẹnikẹ́ni láti súnmọ́, ṣùgbọ́n kò gbọ́ ìkìlọ̀. Ṣe ni ó tún wípé òun fẹ́ gbádùn ìgbé ayé abúlé díẹ̀ sí i. Ìyẹn ló mú kí akọ̀wé àpapọ̀ fi sílẹ̀ níbẹ̀ nítorí pé òun kò lè dúró sínú afẹ́fẹ́ rírú omi náà mọ́. Nígbà tí òun kúrò níbẹ̀ tí òun sì tún ti jìnnà ni òun gbọ́ tí àwọn ará ìlú náà ń pariwo pé Balógun kígbe fún ìrànlọ́wọ́ láàrin omi. Gbogbo ìgbìyànjú àwọn ará abúlé náà láti dóòlà ẹ̀mí rẹ̀ ló já sí pàbó nítorí pé omi ti bò mọ́lẹ̀. Òkú rẹ̀ ni Punch Metro sọ wípé ó di rírí lẹ́yìn ọjọ́ méjì ní agbègbè Mushenyo ní ìdàkejì ibi tí omi ti gbé lọ. Ọjọ́bọ̀ ni ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀, ṣùgbọ́n àárọ̀ ọjọ́ Àbámẹ́ta ni baálẹ̀ ìlú náà tí àwọn lólobó wípé àwọn rí òkú kan létí odò. Nígbà tí àwọn débẹ̀ ni àwọn rí wípé òkú Balógun ni. Láì fi àkókò ṣòfò, alẹ́ ọjọ́ náà ni wọ́n sin òkú rẹ̀ sí ìlú Mushenyo. Àwòrán fọ́nrán tí ó dín ní 40 akàn 40 seconds tí Punch Metro gbé síta wà ní ìbámu pẹ̀lú ìṣẹ̀lẹ̀ yìí. Àwọn ẹgbẹ́ National Association of Nigeria Student Joint Campus Council abala ti ìpínlẹ̀ Èkó ṣàpèjúwe Balógun gẹ́gẹ́ bí akíkanjú ẹni tí ó ní ẹ̀mí ìgboyà tí ó sì tún máa ń jà fún ẹ̀tọ́ àti ríran àwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́. Ọ̀rọ̀ yìí wà nínú ọ̀rọ̀ àkọsílẹ̀ tí alága àti agbẹnusọ ẹgbẹ́ rẹ̀ buwọ́lù, Abdulrahim Abdulquadri àti Rilwan Ajayi, tí wọ́n tún sọ nípa rẹ̀ nígbà tí wọ́n gun ilé-ẹ̀kọ́ gíga ti ìpínlẹ̀ Èkó UNILAG gbọ́ lọ́jọ́ Ajé. Ṣe ni agbẹnusọ fún UNILAG Adéjọkẹ́ Alága Ibrahim já ìpè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ tí ó wá sọ pé ṣe ni kí wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ sí òun nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ kó lè fèsì sí àtẹ̀jíṣẹ́ náà padà, débi pé kò lè sọ̀rọ̀ níbi ìpàdé àwọn oníròyìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Iṣẹ́ àkànṣe pàtàkì ti kíkọ́ Paddy Àríkàwé Ọ̀yẹ́ Ìgbìmọ̀ Road ní ìlú Ṣàgámù, èyí tí ó ní àtìlẹ́yìn Ààrẹ Bọ́lá Tinubu nínú, tí ìjọba àpapọ̀ àti gómìnà àná tẹ́lẹ̀ rí aṣòfin tí ó ń ṣojú ìlà oòrùn Ògùn East Ọ̀túnba Gbénga Daniel ń darí, ni a gbọ́ wípé ìṣèjọba gómìnà Dàpọ̀ Abíọ́dún ti dá dúró tí ó sì tún ṣí wọn lọ́wọ́ iṣẹ́. Ìròyìn ló sọ di mímọ̀ fún gbogbo ènìyàn wípé aáwọ̀ ti wà láàrin aṣòfin Daniel àti gómìnà Abíọ́dún, tí gómìnà tẹ́lẹ̀ rí náà ti fi ẹ̀sùn kan Abíọ́dún wípé ṣe ni ó ń lo gbogbo irinṣẹ́ èlò agbára ti ìpínlẹ̀ láti gbógun ti òun
kí òun má ṣe rọ́wọ́ mú nínú ètò òṣèlú àti ti ìdìbò sí ipò aṣòfin ní ọdún 2027. Nítorí ìdí èyí ni Daniel tún ṣe fi ẹ̀sùn ìdádúró àti ìṣínilọ́wọ́ iṣẹ́ àkànṣe tí òun darí rẹ̀ náà kan gómìnà Abiodun àti pé iṣẹ́ ọwọ́ rẹ̀ ni, bí ó tilẹ̀ jẹ́ pé lánàá òde yìí ni ìjọba sọ jáde síta gbangbayé wípé àwọn kò ní ìdí kankan láti dá iṣẹ́ náà dúró. Ọ̀rọ̀ yìí di mímọ̀ láti ẹnu olùdámọ̀ràn pàtàkì lórí ìròyìn àti ọgbọ́n inú sí gómìnà Abiodun, Káyọ̀dé Akínmádé. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Káyọ̀dé Akínmádé sọ jáde síta ní orí ètò Current Affairs ní orí ẹ̀rọ Eagle 102.5 FM Ìjẹ̀bú-Ìléṣẹ̀, wípé àwọn aṣòfin ti ìpínlẹ̀ ti ṣe àlàkalẹ̀ bí gbogbo ẹkùn agbègbè kọ̀ọ̀kan yóò ṣe ṣe iṣẹ́ àkànṣe tí wọ́n bá fẹ́ ṣe, èyí tí àwọn sì tún ti gún ìjọba gbọ́ láti lè ṣe ìrànlọ́wọ́ owó àti ṣíṣe ètò tó péye fún àwọn iṣẹ́ àkànṣe náà. Ṣùgbọ́n Daniel kọ̀ láti tọ ọ̀nà tí ó yẹ kí ó tọ̀. Ó wáá rọ aṣòfin tí ọ̀rọ̀ náà kàn láti kọ́ ìbáṣepọ̀ tí ó dán mọ́rán pẹ̀lú iléeṣẹ́ tí ó wà fún iṣẹ́ àkànṣe tí ó fẹ́ ṣe náà, nítorí pé bí iṣẹ́ àkànṣe ti ìpínlẹ̀ tí àwọn bá fẹ́ ṣe bá ti wà nínú ètò ìṣúná ìjọba ìpínlẹ̀ kò ní lo owó àti ohun èlò fún iṣẹ́ àkànṣe náà fún òmíràn. Ṣùgbọ́n nínú ibi tí kò bá ti sí àsọyé ọ̀rọ̀, wàhálà ni ó máa ń tibẹ̀ jáde. Nínú àfikún ọ̀rọ̀ rẹ̀ ló ti sọ oríṣiríṣi àṣeyọrí tí ìṣèjọba gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ṣe lẹ́nu ọdún 6 tí ó ti lò lórí àga àlééfà, àti pé ìjọba kò lè dá iṣẹ́ àkànṣe èyí tí yóò mú ìrọ̀rùn ohun ìdẹ̀ra bá àwọn ará ìlú dúró rárá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Àwọn àjọ United States US Mission ti orílẹ̀-èdè Nàìjíríà lánàá òde yìí ni wọ́n ti pinnu láti dènà àwọn ènìyàn olórúkọ tí ìwà ìbàjẹ́ kún ọwọ́ wọn láti bọ́ọ̀dì sí orílẹ̀-èdè United States lánàá òde yìí, ní ẹgbẹ́ òṣèlú Reform UK náà sọ jáde síta gbangba ayé wípé àwọn yóò pa ètò tí ó wà fún àwọn ènìyàn tí wọ́n bá ti lo ọdún 5 ní ilẹ̀ àwọn, èyí tí irú ẹni bẹ́ẹ̀ ti lẹ́tọ̀ọ́ láti gba ìwé ìgbélùú rẹ̀ pátápátá tí ẹgbẹ́ òṣèlú àwọn bá jáwé olúborí nínú ètò ìdìbò tí ó ń bọ̀ lọ́nà. Àwọn US Mission gbé sórí ẹ̀rọ alátagbà X wọn, tí wọ́n sì tún kìlọ̀ wípé ètò gbígbógun ti ìwà ìbàjẹ́ kò ní yọ ẹnikẹ́ni sílẹ̀ rárá, nítorí pé ẹnikẹ́ni tí àwọn bá ká ìwà ìbàjẹ́ mọ́ lọ́wọ́ ni àwọn yóò dènà àti bọ́ọ̀dì sí orílẹ̀-èdè àwọn. Ní báyìí, ẹgbẹ́ Reform UK ti kéde àwọn ìgbésẹ̀ ìlànà tí àwọn yóò gbé tí àwọn bá ti dórí àga àlééfà nínú ètò ìdìbò tí ó ń bọ̀, wípé ẹnikẹ́ni tí àwọn kò bá fún ní ìwé ìgbélùú lẹ́yìn ọdún 5 years yóò padà lọ tún ètò ìwé ìgbélùú ṣe lábẹ́ òfin tó nira, tí àwọn kò sì tún ní jẹ́ kí ó wà ní orílẹ̀-èdè àwọn láti máa ṣe ètò tí ó bá fẹ́ ṣe. Gbogbo ẹ̀tọ́ tí ó yẹ kí ẹni náà ní ni àwọn yóò dènà rẹ̀ nípa ṣíṣe èyí. Àwọn yóò ní owó orílẹ̀-èdè àwọn tí ó lé ní £200 bílíọ̀nù £234 bílíọ̀nù fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Olórí ẹgbẹ́ Reform UK, Nigel Farage, náà sọ wípé orílẹ̀-èdè àwọn UK kìí ṣe ilé ìgbóúnjẹ-pamọ́ ti àgbáyé. Nígbà tí ó ṣe ìfilọ́lẹ̀ ìlànà ètò tuntun yìí ni ó ti jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn wípé kìí ṣe ẹ̀tọ́ àwọn láti máa ṣe ìrànlọ́wọ́ fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè àgbáyé yòókù tí wọ́n bọ́ọ̀dì sí orílẹ̀-èdè àwọn. Nínú ìpàdé àwọn akọ̀ròyìn tí ó wáyé ní Farage ti sọ ìdí tí ìgbésẹ̀ náà ṣe wáyé. Ogunlọ́gọ̀ àwọn ènìyàn ni wọ́n sá wá sí orílẹ̀-èdè àwọn ní ọdún 2021, èyí tí gbogbo wọn ti lẹ́tọ̀ọ́ láti gba ìwé ìgbélùú lábẹ́ ètò ILR. Ní àkọsílẹ̀ ti gbé jáde síta wípé àwọn ènìyàn tí ó lé ní 213,666 ni wọn yóò gba Universal Credit Benefit lọ́wọ́ ILR, èyí tí àwọn Department for Work and Pensions (DWP) fìdí rẹ̀ múlẹ̀ nípa gbígbé síta fún gbogbo àwọn láti rí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Àkọsílẹ̀ ìròyìn ló ṣe àfihàn rẹ̀ wípé àwọn agbébọn ti jí ọmọ ẹgbẹ́ ilé-ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Plateau gbé, ẹni tí ó ń ṣojú ẹkùn agbègbè Gúúsù
AIT ṣe àkọsílẹ̀ ìròyìn náà wípé aṣòfin yìí ni wọ́n jí gbé ní ilé rẹ̀ tí ó wà ní agbègbè Dong ti ìjọba ìbílẹ̀ Àríwá Jos. Ìwé ìròyìn Daily Post náà ṣàkọsílẹ̀ ìròyìn náà wípé ìpínlẹ̀ Plateau ti ń kojú ìpèníjà àìní ètò ààbò tó péye. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí wípé kí n lọ bẹ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣàláì lọ kàn sí YouTube channel ìròyìn lérèfé kí ẹ bá mi subscribe kí ẹ sì tún jọ̀wọ́ bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.